ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون فتول عنهم حتى حين وابصرهم فسوف يبصرون أفبعذابنا يستعجلون فإذا نزل بساحتهم فساء صباح المنذرين وتول عنهم حتى حين وابصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صدق الله العظيم. الحمد لله رب العالمين. الحمد لله ما اجتمعنا فاهتدى قلب من شرح. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أدعوك فون الحمد لله. أفيوك أتين فون وبا وغا وبا وغو ọba àná ọba ẹni ọba ọ̀la ọba títí ayé ayé ọba tí ó ní àsìkò tí ó lò ọba tí ó máa bẹ lọ́kànrin kése títí gbogbo ohun tí ń jẹ́ ayé òfin ní jẹ́ ayé mọ́ ọba yìí náà fi ọpẹ́ àti ẹ̀yìn fún tó tó kọ ìpàdé wa lórí ètò wa ètò dáadáa ètò àlùbáríkà ètò dùnnú Sunna TV Yorùbá tó yẹ pé kò dá lórí nǹkan kan bí ìbáyìí ṣe ká máa gbọ́rọ̀ Ọlọ́run ká máa gbọ́ súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ọpẹ́ ìlàdó fún Ọlọ́run kọ́lọ́run wọlá bẹ́ẹ̀ kó ṣàlékún ìmánì àti ọ̀nà àmọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa àmín. ọláìjẹ́ kàṣọ Ọlọ́run àtọrọ fún bàbá wa ìmámù àgbà samahatu Sheikh Huzaifa Alhaji Hamza Ọlọ́run kó ó bá wa foríjì wọn àmín. Ọlọ́run kó bá wa kẹ́ wọn àmín. Ọlọ́run kó bá wa gẹ̀ wọn Ọlọ́run bá yọ́nú sí àbọ̀ wọn àmín. wájú tí wọ́n dojúkọ kọ́lọ́run jẹ́ ó dáa àmín. ẹ̀yìn tí wọ́n fi ilẹ̀ Ọlọ́run má bà ẹ̀yìn náà jẹ́. آمين عليك يا حذيفة كل حين رضا الرحمن مثل الهاتلات
رضا الرحمن مثل الهاتلات. ọlọ́run bá ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀ fún bàbá. àmín. gbogbo dáadáa tí wọ́n gbélé ayé ṣe ọlọ́run bá fi àlùjànnà Firdausi san wọ́n lẹ́san. ọlá ìjẹ́ kan ṣo ọlọ́run tó ní kẹ́ lọ́dọ̀ bá wa kẹ́ bàbá wa. ọlọ́run tó ní kẹ́ lọ́dọ̀ bá wa kẹ́ bàbá wa. Ìmáàmù Huzaifa kọ́mọ́nìkèhún àfáwà. Ìmáàmù Huzaifa kọ́mọ́nìkèhún àfáwà. gbogbo ibi tí wọ́n bá kù sí ọlọ́run bá yà fi wọn fún ọlọ́run wa Muhammad ọlá ìjẹ́ kan ṣo ọlọ́run. àmín. gbogbo àwọn àfáà tí wọ́n pẹ̀lú wọn tí wọ́n fi ṣiṣẹ́ lórí wa táwọn náà sí mọ́ ọlọ́run bá kẹ́ wọn. àmín. ọlọ́run bá gẹ̀ wọ́n bá yọ́nú sí àbọ̀ wọn. àmín. ọlá ìjẹ́ kan ṣo ọlọ́run. lára bẹ́ẹ̀ atọ̀rọ̀ fún gbogbo àwọn àfáwà tí ọlọ́run ṣẹ́kù ọlọ́run má ṣe wọn kù bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àmín. bíbẹ̀ láyé wọn kó máa jẹ́ torí ire kó máa jẹ́ ti ìdùnnú àti ọ̀pọ̀lọpọ̀ àlùbáríkà. àmín. ọlá ìjẹ́ kan ṣo ọlọ́run. àwọn tọrọ fún iléeṣẹ́ Sunna TV bẹ́ẹ̀ lórí àwọn olùdásílẹ̀ tí wọ́n dá iléeṣẹ́ Sunna TV lẹ̀ àwọn ọlọ́lá wa ẹni àpọ́nlé ẹni iyì ẹni ẹ̀yẹ tí a fi ọ̀wọ̀ àti àpọ́nlé dárúkọ wọn Alhaji Abdulrazak Sefu Saka Arikọ́ṣe Super àti gbogbo àwọn àbúrò ní ẹ̀yìn wọn ọlọ́run má ṣàbá wa pẹ̀lú wọn. àmín. ọlọ́run má fi wọ́n lẹ̀. àmín. ewé gbùgàgbùgà wọn ọlọ́run má jẹ́ òru wẹ́wẹ́. àmín. gbogbo dáadáa wọn ọlọ́run má jẹ́ òdi ìbàjẹ́. àmín. ìṣọ́ ọlọ́run àbọ̀ ọlọ́run jẹ́ ọmọ ọbẹ̀ pẹ̀lú wọn. àmín. gbogbo ohun tí wọ́n tún nínú èrò ní dáadáa tí wọ́n fẹ́ dálẹ̀ tí ó ṣe ọmọ mùsùlùmí láǹfààní ọlọ́run má ṣàbá wọn lọ́wọ́ sí ṣáájú. àmín. ọlá ìjẹ́ kan ṣo ọlọ́run ọba náà. gbogbo èyí tí wọ́n ń gbé kalẹ̀ yìí wọ́n ń gbé kalẹ̀ lórúkọ bàbá kọ́lọ́run kó bá múládẹ́ bá wọn àtàwọn ìyá tó bá wọn bàbá náà lò ọlọ́run kó bá ṣàforíjì àti ìkẹ́ àti ìgẹ̀ fún wọn. àmín. ọlá ìjẹ́ kan ṣo ọlọ́run. bàbá wa tí wọ́n jẹ́ olótú ètò tí a fi ọ̀wọ̀ àti àpọ́nlé dárúkọ wọn àwọn àfáà wa àgbà tí wọ́n jẹ́ olùkọ́ àgbà lórílẹ̀‐èdè Benin tó yẹ pé ọlọ́run ní kí òkìkí wọn kó kàn káàkiri àgbáríjọ ayé àwọn àfáà wa tí a fi ọ̀wọ̀ àti àpọ́nlé dárúkọ wọn Dr. Abdulrahim Shitu Sani ọlọ́run má ṣàbá pẹ̀lú wọn. àmín. ọlọ́run má fi wọ́n lẹ̀. àmín. ọlọ́run má fi wọ́n lẹ̀. àmín. ọlọ́run má fi wọ́n lẹ̀. iṣẹ́ tọ́lọ́run ti parí tó ń darí sọ́dọ̀ wọn yìí ọlọ́run má jẹ́ òyìn gẹ̀ mọ́ ọ lọ́wọ́. àmín. ọba tó ní àlékún ìmọ̀ máa ṣe lọ́dọ̀ ọlọ́run má ṣàbá mú bá wọn. àmín. ọlá ìjẹ́ kan ṣe ọlọ́run gbogbo ayé yóò wọ́n lè máa bẹ ìṣọ́ ọlọ́run àbọ̀ ọlọ́run jọ máa bẹ pẹ̀lú wọn. àmín. àti gbogbo nǹkan ni wọ́n yányán ọlá ìjẹ́ kan ṣe ọlọ́run gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ léléeṣẹ́ Sunna TV amóhùnmáwòrán ọlọ́run jẹ́ kí lè tiwọn náà mọ rójú àmín. kọ́nà wọn ó sì máa gbayè àmín. àlọ́ wọn kó máa dáa àbọ̀ wọn kó sì máa dùn jíjẹ mímu iná ìlú ọlọ́run máa ṣe ń rọrùn fún wọn àmín. ọlá ìjẹ́ kan ṣe ọlọ́run gbogbo èyí tó ti dá lọ́rùn wọn jọ dà kalẹ̀ gbogbo èyí tó kù káàtó ọlọ́run ṣamọ̀nà wọn lórí ẹ̀ àmín. gbogbo àwọn àfà tí wọ́n ti gba bí ìkọjá àtàwọn àfà tí ó tún máa wá ọlọ́run má ṣàbà gbàdúrà tiwọn náà àmín. ìmọ̀ wọn jọ máa lé sí àlùbáríkà ọlọ́run bá fi sínú ọmọ ẹnì kọ̀ọ̀kan àmín. òye àti làákàyè tá a fi lo mímọ̀ ọlọ́run má ṣàbà fi dá wọn lọ́lá àmín. ọlá ìjẹ́ kan ṣe ọlọ́run ọlá la hawla. wala quwwata illa billahil aliyyil azim. yàmá àdúpẹ́ fún ọlọ́run alhamdulillah. ayin ọlọ́run agbétítóbi fún ọlọ́run àkọlé ọ̀rọ̀ tí a fẹ́ lọ ní agbọ́nrin ẹ̀ ní àyà àsìkò díẹ̀ yìí òun náà lọ̀rọ̀ nípa ikú òjijì kí ni jẹ́ kú òjijì kí sì ní máa fa ikú òjijì kí ni àwọn ọ̀nà àbáyọ tá fi wá ìṣọ́ àbí tá fi kún fún ìṣọ́ àbí tá fi gbé ara dì tó sì ká ní pé àní nípìn nínú ikú òjijì bó bá sì já sí pé ń bẹ nínú àkọọ́lẹ̀ bàbá là ń wá bàbá ní àtọ̀ ọ̀nà tí wọ́n là kalẹ̀ táwọn onímọ̀ là kalẹ̀ báwo ni ikú tí wá bá kó wá èèyàn bẹ ní ọwọ́ ọlọ́run ọba nígbà náà kí ọlọ́run ọba àlekè ọlá kó má jẹ́ kí a ṣì wí kó má sì jẹ́ kí ẹ ṣì wá gbọ́ ọlọ́run kó gbẹnu wa sọ̀rọ̀ ọlọ́run àjẹ́ kan ṣe ọlọ́run èyí tó dájú tí gbogbo wa náà ti mọ̀ tá sì tún mọ̀ tá mọ̀ lékún ní mímọ̀ lórí ẹ̀ òun náà ní pé afẹ́ akọ àá lo ayé fúngbà kan á sì padà kó ń bẹ ọ̀ràn èèyàn ní kú tí ò sí iyèméjì níbẹ̀ fẹ́ni tó ti wá àtàwọn tí ò tí ì wá nígbà tí wọ́n bá dé àwọn náà ó ba alákọọ́lẹ̀ nítorí àkọọ́lẹ̀ kan ni kò ní parẹ́ tálíkì àmọ́ òfìdé ntẹ́mi bá fọwọ́ ara mi kọ kalẹ̀ yóò máa bẹ́ẹ̀ fúngbà kan yóò parẹ́ tí wọ́n ní rórí parí pé lágbáyà báyìí báyìí ó kọ nǹkan báyìí báyìí kalẹ̀ ṣùgbọ́n àkọọ́lẹ̀ ọlọ́run kò ní parẹ́ láyé àti láyé ni tí ó sì máa ṣe lérí ẹnì kọ̀ọ̀kan tí ó máa ṣe lórí gbogbo ẹ̀dá
tí Ọlọ́run ọba ó ṣẹ̀dá sórí ilẹ̀ ayé òun náà ni ikú amron hatman àṣẹ kan ní látọ̀dọ̀ Ọlọ́run tó ṣe ká ní pé wọ́n ti gbé gègé kọ̀wé lórí ẹ̀ wọ́n tún lè yí padà mọ́ gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan tí bá ti ń wáyé ó ti ní àsìkò tó fẹ́ lò èyí tí ó yá èyí tí kò ní yá èyí tí ó pẹ́ ńlẹ̀ Ọlọ́run nìkan ló mọ̀ ti kó wá káwá pẹ́ kò nítumọ̀ àbí báwo ni kì í ti sọ́gbà ni ká pẹ́ òun kọ́ lọ́ràn ká má pẹ́ òun kọ́ lọ́ràn bí bá ṣe pé ìwọ̀nba àsìkò tá a fẹ́ lò àtẹni tí ó pẹ́ àtẹni tí ò ní pẹ́ kó sà ní ìtumọ̀ dáadáa lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ti wá kọ́ kalẹ̀ látọjọ́ tó ti pẹ́ lórí wíwáyé àwọn ọmọ èèyàn yìí pé tá a bá wáyé ó ní àsìkò tá a lò a máa ka ọjọ́ a máa ka oṣù ó máa kó lóṣù yóò padà máa di ọdún a máa wá débi pé ọdọọdún mẹ́wàá ọdọọdún mẹ́ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ títí títàn fi wá dé bọ́ọ̀mù èèyàn lórílẹ̀ ó ní falan tamuta nafsun hatta tastawfiya ajalaha ó ní ẹ̀mí kan ò ní kó láyé títí yóò fi lo àsìkò tí Ọlọ́run ọba ó kọ kalẹ̀ fún allazi haddadahu Allahu laha lẹ́yìn tí Ọlọ́run ọba ó ti sọ wípé òpin ẹ̀ ní ìjọ báyìí àsìkò báyìí lágo báyìí òpin ìṣẹ̀mí ọmọ èèyàn yóò máa mọ̀ ságo náà lẹ́yìn tágo náà ò ní lé lẹ́yìn tí ò sì ní dí àbẹ́ẹ̀rí lẹ́yìn tí ò ní lé lẹ́yìn tí ò ní dí àkókò yẹn ò ní kọjá ẹ̀rí àkókò náà ò ní kọjá Qala ta'ala lọ́lá Ọlọ́run ọba àlekè ọlá fi ń sọ báyìí fún ẹnì kọ̀ọ̀kan wa wípé wa ma kana li nafsin an tamuta illa bi iznillahi kitaban mu'ajjala wa man yurid sawaba ad-dunya nu'tihi minha wa man yurid sawaba al-akhirati nu'tihi minha wasanajisi shakirin. Ọlọ́run sọ pé wa ma kana li nafsin an tamuta illa bi iznillahi kitaban mu'ajjala Ọlọ́run ní ma kana li nafsin ẹ̀mí kan ò ní bọ́ lórí ilẹ̀ ayé ipé títàn fẹ́ dé bá ẹ̀mí kan lórí ilẹ̀ ayé kò ní títàn ò ní dé bá àfi kó ṣe gá ní pé àsìkò tí Ọlọ́run kọ fún ẹ̀mí náà àsìkò náà ló tó ló fi bọ́ illa bi'iznillāhi kitaban mu'ajjala àfi kó ṣe gá ní pé àsìkò tí Ọlọ́run ọba ó kọ fún ẹ̀mí ní àsìkò náà ló tó ló fi bọ́ illa bi'iznillah pẹ̀lú àṣẹ Ọlọ́run ni ó sì fi bọ́ kódà kó ṣe ká ní pé ikú òjijì yìí náà ló fẹ́ kú pẹ̀lú àṣẹ Ọlọ́run yìí náà ni ó fi kú òjijì náà nítorí pé ikú tó fẹ́ pa wá ọ̀kan ni ṣùgbọ́n àwọn ohun tó fẹ́ ṣokùnfà kú tó fẹ́ máa pa wá òun ló yàtọ̀tọ̀ síra wọn èyí ń ṣe pọ̀ kó wá ló nípìn tiẹ̀ ń bẹ̀ èwo ní tèmi Ọlọ́run mọ̀ èwo ní tiẹ̀ tó ń gbọ́ mi Ọlọ́run nìkan ló mọ̀ ó ní illa bi iznillahi kitaban mu'ajjala ó ti wà ń kíkọ lákọọ́lẹ̀ lọ́dọ̀ Ọlọ́run látọjọ́ tó ti pẹ́ tèmi mọ̀ pé ń wáyé tí kó wá náà mọ̀ pé òun wáyé. Allah wa man yurid thawaba ad-dunya nu'tihi minha. Ọlọ́run ní ẹni bá wá ṣiṣẹ́ rẹ̀ síwájú Ọlọ́run tó ṣe ká ní pé ayé ní fi ń wá a kó ẹ̀san ayé a san lẹ́san bẹ́ẹ̀ tó bá ṣe ká ní pé a ṣiṣẹ́ láti fi rí àjùlé ọ̀run wọ̀ Ọlọ́run ní onítọ̀hún a san lẹ́san tí ó fi rí ojú rí ọ̀run tí ó fi rí ìjọba ọ̀run gbogbo ẹni bá sì ṣiṣẹ́ rẹ̀ láyé fún ọ̀rọ̀ Ọlọ́run ti dúró láti san wọ́n ní ẹ̀san dáadáa. Allah. Ṣùgbọ́n bá ti wá ń lo ayé lọ bá ti ń lo ayé lọ a ní mọ̀ lo ayé lọ ká má mọ̀ rí àwọn ká má mọ̀ kí ìrírí ayé ká má mọ̀ fojú rí àwọn nǹkan yóò máa ṣẹlẹ̀ sí wa nú ayé a máa bá nǹkan pàdé ọ̀pọ̀lọpọ̀ nǹkan yóò sì máa ṣẹlẹ̀ sí wa nínú ayé nínú tí a máa padà wá rí tí ó máa yọjú sí àwọn ọmọ èèyàn nínú ìṣẹ̀mí ayé wa an ya'tiyahu ajalul maut òun ni kó ṣe ká ní pé fuj'atan òun ni kó ṣe ká ní pé lójijì báyìí a kàn máa gbọ́ pé láwẹ́yà kú ni lójijì báyìí a máa gbọ́ pé láwẹ́yà kú ni tí ó máa wá fa kí àwọn èèyàn kí wọ́n máa ké kí wọ́n máa bẹ̀rù yóò wá fa ìbẹ̀rù bójó fáwọn èèyàn nínú àwọn àsìkò ó ti lè ṣẹlẹ̀ wá lọ ó ti lè kúnnú àkọọ́lẹ̀ Ọlọ́run pé yóò padà wá ṣẹlẹ̀
tó yẹ pé àwọn èèyàn kan máa kúkú òjijì ó sì lè má jẹ́ ká ó lè ikú òjijì yẹn ó tún lè má bá àsìkò kan dé kó ṣe ká ní pé gbogbo nǹkan ń lọ ní ẹsẹẹsẹ wọ́n kàn pé náà lójijì pé èèyàn kan gbà pé lójijì pé àbí yóò gbọ́ làbárí lẹ́kàn náà pé lágbáyà dákẹ́ wọ́n á wọ̀ pé ọdún mélòó ló ní kò yẹ kó ti kú àwọn èèyàn kan bẹ́ẹ̀ ọdún kọ́ lọ́lọ́run fi ń pé kú lọ́dọ̀ tiwa là ń kà lérí ọdún ọ̀dọ̀ Ọlọ́run kìí ṣe ọdún abẹ́rẹ́. wàhálà ní gọ́fìlátìhìn. bẹ́ẹ̀ ìṣẹ̀mí ayé gan yóò sún àwọn èèyàn débi pé kí wọ́n fọ́nú fọ́ra nípa ọ̀rọ̀ kú ajẹ́ àmú yìí yóò àkódàmú báwọn èèyàn wọ́n tẹ̀ gbàgbé nípa ohun tá à ń pè ní kú lẹ́nu pé afẹ́ jẹ́ afẹ́ mu yìí ikú sì tún wọn wọlé wá bọ́ mi èèyàn. wa kana al-insanu ba'idan anillahi ta'ala. bọ́rọ̀ bá sì ti wá ń lọ bẹ́ẹ̀ bí wọ́n bá ń lo ìṣẹ̀mí lọ bẹ́ẹ̀ kana al-insanu ba'idan anillahi subhanahu wa ta'ala ọmọ èèyàn ó sì jìnà sí Ọlọ́run kátẹ̀ pé ti kú sẹ́gbẹ̀ẹ́ kan náà bí ò bá tẹ̀ síkú tẹ́lẹ̀ rí gbogbo ọ̀nà lọ́mọ èèyàn fi ń jìnà sọ́lọ́run ká tó wá sọ wípé ọ̀rọ̀ kú wà mẹ́ ààyè máa jìnà sí Ọlọ́run wa muqassiran fi ta'ati rabbihi jalla jalaluhu. bẹ́ẹ̀ gbogbo ohun tọ́lọ́run ọba fi rán wa bẹ́ẹ̀ ni ó máa mẹ́hẹ̀ mọ́mọ èèyàn lọ́wọ́ yóò máa mẹ́hẹ̀ mọ́mọ èèyàn lọ́wọ́ yóò máa mẹ́hẹ̀ mọ́ lọ́wọ́ àní kírun déédéé ọ̀pọ̀ ọ̀dọ́ ọmọ kírun dáadáa mọ́ àbẹ́ẹ̀rí gbogbo àwọn àgbàlagbà bọ́n ti ń lọ dóde wákàtí márùn-ún tẹ́lẹ̀ kò sí bẹ́ẹ̀ mọ́ ó ní iye jàmáà tí ń kí àyílà mọ́ṣáláṣí kọ̀ọ̀kan ó ní iye jàmáà tí ń kí àlásàrí mọ́ṣáláṣí kọ̀ọ̀kan gbogbo nǹkan nǹkan ń dínkù kàkà kó máa lé sí dídí nídí àbẹ́ẹ̀rí Ramadan náà kù ju oṣù mélòó kan lọ mọ́ nísìn láti gbà tá a ti gbà yí tá a dẹ̀yìn kọ́ mélòó nu mùsùlùmí ló tún di ẹnu fún Ọlọ́run àbẹ́ẹ̀rí ìmọ́júmọ́ ọ̀la nísìn yóò sì máa jẹ́ 13 mẹ́rìnlélógún àwọn tí ìgbà wọn ti mú ní àdíyà kò parẹ́ lẹ́yìn àbẹ́ẹ̀rí ìwọ tó gbá tó ń fi tọ̀sán tòru máa jọ̀sán ikú ní kalẹ̀kùn fún ẹ díẹ̀díẹ̀ bóò ló ti ṣe àwọn kan sì ń bẹ báwẹ̀ yìí bá dé ìgbà náà ni wọ́n mọ sórí àlàáfíà ìṣẹ́ tí ń dà wọ́n láàmú àti gbogbo àwọn nǹkan míì léyìí tó ṣe ká ní pé láti sín lọ ló yẹ ká ti sánà báwo ni a ti mérí bọ́ níbi nǹkan tí ń gba àṣẹ Ọlọ́run ọba lọ́dọ̀ wa nígbà tásìkò ẹ̀ bá dé. inna mautan min hadha an-naw'i dalilun ala ghadabillahi ta'ala ala hadha al-abdi. wọ́n ní kíká máa kúkú òjijì kó máa ṣẹlẹ̀ láwùjọ àbí kó máa ṣẹlẹ̀ lágboolé kan àbí kó máa ṣẹlẹ̀ nínú ìran kan àbí kó tẹ̀ ṣe ká ní pé àsìkò kan fẹ́ wá náwọn èèyàn kàn máa kú wọ́n kàn máa kú bẹ́ẹ̀ lẹ́ni tó ti dàgbà abẹ́ni tó dàgbà abẹ́ni tó wà náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ pé wọ́n wà lálàáfíà àjíǹde ara ń bẹ lára wọn wọ́n kàn ń kú bẹ́ẹ̀ àbáwọn tó yẹ pé àǹfààní wọ́n ní ìmọ̀ tí wọ́n fẹ́ fi ṣe ìlú láǹfààní àbí wọ́n ní mímọ̀ wọ́n ní savoir tí wọ́n fẹ́ fi ṣe àwùjọ láǹfààní àbí wọ́n ní mímọ̀ tó yẹ pé ẹbí wọn gbọ́dọ̀ jàǹfààní ń bẹ àbí wọ́n ní iṣẹ́ kan lọ́wọ́ tó ṣe ká ní pé wọ́n fi tọ́jú fàmí wọn débì kan tẹ́rù ò ní bà wọ́n kó tó di wípé Ọlọ́run mú wọn kó lójijì hì báyìí wọ́n kàn gbọ́ wípé ó dákẹ́ wọ́n kàn gbọ́ wípé ó jáde láyé bí irúfẹ́ bẹ́ẹ̀ bá wá ń ṣẹlẹ̀ ó ní dẹ̀lílùn wọ́n ní ìtọ́ka kan ló jẹ́ ala ghadabillahi ta'ala. wọ́n ní ala ghadabillahi ta'ala àmì kan ló jẹ́ táfìmọ̀ wípé ìbínú Ọlọ́run ọba sọ̀kalẹ̀ lágbo ni ala hadha al-abdi. lórí àwọn tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ sí ó lè jẹ́ ìbínú Ọlọ́run yẹn ó lè jẹ́ lórí àwọn tí Ọlọ́run mú kó lórí ilẹ̀ Allah. ìbínú Ọlọ́run yẹn ó sì lè má jẹ́ lórí àwọn tọ́lọ́run mú kó ṣe ká ní pé àwùjọ tí wọ́n wà àwùjọ náà wọ́n ti ṣe Ọlọ́run kàkà kí wọ́n wá àforíjì Ọlọ́run wọn wá àforíjì ohun tí ò yẹ kí wọ́n máa rán tí ò kàn wọ́n gbọ̀ngbọ̀n òun ni wọ́n rán lágbo yẹn Ọlọ́run yóò wá yọ ẹ̀mí yẹn kó láàrin wọn láti fi pàkíyèsí wọn ṣé wọ́n padà ṣé wọ́n ronú wọn padà àbí lórí àìdá tí wọ́n wà ní náà ni wọ́n sì túmọ̀ bẹ̀. فقد روى الإمام أحمد وأبو داود بسند صححه الباني في سلسلة الصحيحة عن عبيد الله بن خالد. táfi mọ̀ yí pé ìbínú Ọlọ́run ni kí ikú òjijì kó máa pa wá táfi mọ̀ yí pé lára ìbínú Ọlọ́run ọba ló jẹ́ ẹgbàwọ́ ọ̀rọ̀ ó wá látọ̀dọ̀ Abu Dawud àti Imam Ahmad bin Hanbal kọ́lọ̀mbà ayọ́nú sí àwọn imam àti gbogbo àwọn imam tí wọ́n ṣe okùnfà hadith wá fún alátọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam
àwọn méjì gbogbo wọn yìí wọ́n gba hadith yìí wá látọ̀dọ̀ Ubaydullah ibn Khalid sahaba tí ń jẹ́ Ubaydullah ọmọ Khalid òun ló gba hadith yìí wá ó ní anna Rasulallahi sallallahu alaihi wasallam ó ní dájúdájú kárí ànábì tí kí àtọ́lá ń bẹ fún sọ báyìí pé mautul fujati akhadhatul asafin ó ní kárí ikú òjijì kó máa ṣẹlẹ̀ sí ìkọ̀kanú àwọn èèyàn nínú ilé lágboolé kọ̀ọ̀kan ni àbí nínú àwùjọ àwa mùsùlùmí ni àbí nínú ìlú tá wà ní àbí láyé ibi iṣẹ́ kan ni kó yẹ pé ikú kan mú wọn lọ́mí imú wọn lọ́mí ló wá jẹ́ kú òjijì. Allah. lẹ́ni tó ti palẹ̀ mọ́ pé òun fẹ́ kú tẹ́lẹ̀ àtẹni tó tẹ̀ ráyè rárá tí ó palẹ̀ mọ́ pé òun fẹ́ kú ikú yẹn kan wá mú wọn lọ bẹ́ẹ̀ ó ní bí bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ akhazatu asafin ìbínú ọlọ́run ọba ni. Allah. Wa mana akhazatu asafin. èyí tó máa yí pé ìbínú ọlọ́run ni. ay akhadhu ghadabin. famautul faj'a alamatu su'i khatimatil abd. ó ní ìbínú ọlọ́run ni léyìí tó ṣe ká ní pé yóò jẹ́ ká mọ àtúbọ̀tán bú tí ń bẹ fáwọn èèyàn. Allah. àtúbọ̀tán bú ìwà ni ó hù ní òfin látúbọ̀tán bú ó wá ṣeéṣe káwà kan káríran rírúfẹ́ wà tó ń tọ̀ ń hù agbọ́dọ̀ lera wa sáńbẹ̀ a sì lé àwọn tí bá ń bẹ lágbègbè wọn a lé àwọn náà sá pẹ̀lú òye àti pẹ̀lú òye láfi lé wọn kó àti ọgbọ́n láfi lé wọn kó a fún wọn lára a níjẹ́ mọ̀ yí pé lágbáyá tó lọ ìwà tó hù ní a sì lè lámọ́lẹ̀ ṣùgbọ́n yóò mú ẹ̀kọ́ lọ́wọ́ kọ́ má bàa wá dìbà mí kọ́ má bàa wá sọ dìbà mí máa lọ́wọ́. Allah. Al-Qur'an fi sọ pé ud'u ila sabili rabbika bil hikma wal maw'izatil hasana ká pèpè sójú ọ̀nà Ọlọ́run pẹ̀lú hikma pẹ̀lú òye lọ́lọ́run ti ṣáájú wal maw'izatil hasana nígbà náà káṣẹ̀ wa máa mú ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ànábì wa abẹ́rí kó tó máa wá kan ẹ̀kẹta. li'anna Allah ta'ala qad amatahu fujatan. qad amatahu faj'atan ó ní nítorí pé Ọlọ́run ọba ó gba ẹ̀mí yẹn lójijì léyìí tí ó pé ẹnìkan ò lérò pé bí kú bá tẹ̀ kàn òun ló yẹ kó lọ. Allah wa biduni sabiqin zahar. wa biduni sabiqin zahar gbogbo àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ sí èèyàn tán fi máa mọ̀ yí pé bàbá ń dágbére ọmọ yìí ń dágbére ọwọ́ tí mo fi ń wo ọmọ yìí kò tó lásìkò pípọ̀ tí ó lò pẹ̀lú wa mọ́. Allah. wọn ní kíyèsí kankan lára ẹ̀ wípé ọlọ́run tẹ́ pàkíyèsí ẹ̀ wípé ọlọ́run tẹ́ fún lára àbọ́lọ́run fún wá lára wípé àsìkò tó ọmọ yìí fẹ́ kó àsìkò tó bàbá fẹ́ kó àbásìkò tó ìyá ń dágbére. Allah. kò ní síbẹ̀ yóò kàn wá lójijì wípé ó kó náà ni. wasayalqa hadha alhamdu rabbahu. títí ńgbà tó wá sì ti kó yẹn ẹrú ti tọ́ bẹ́ẹ̀ lọ ọlọ́pàdé ọlọ́run ni. وهو لم يتب إلى الله تعالى من ذنوب كسبها في أيام دهره الخالية ó ní ńgbà tí ó ti wá di bí pé ẹni tó kú òjijì ńgbà tí kú òjijì ti mú kó láàrin wa ni ó lọ pàdé Ọlọ́run ńgbà tó ti lọ wá pàdé Ọlọ́run ní ńkọ́ kò ráyè ṣe tútúbá kò ráyè ṣe táwọ́bà kò ráyè tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ kò bọ́pá bọ́sẹ̀ kó ń bí ìdáríjì ẹ̀ṣẹ̀ tó ti ṣe síwájú Ọlọ́run ní gbogbo àsìkò tó lò kò tẹ́ ráyè tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ kankan lọ́dọ̀ Ọlọ́run jàmá kí ni wá ń fa ikú òjijì. Allah. òun náà nídìí tí ń fa ikú òjijì òun lápadà ṣàlàyé lẹ́yìn ìgbà tá a bá sinmi díẹ̀ kí Ọlọ́run ọba àlekè ọlá kí ó ṣe amọ̀nà wa kó ti wà lẹ́yìn tó sì mú àránṣẹ́ kó mú bá wa subhanallahi wa bihamdihi subhanallahi al-azim. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون
أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. أراكم فون الحمد لله. ayin Ọlọ́run wa gbé títóbi fún Ọlọ́run Ọlọ́run ọba àlekè ọlá kó ṣamọ̀nà wa ọlájẹ́ kan ṣo Ọlọ́run ẹ wá rí ikú òjijì tí à ń bọ́rọ̀ bọ̀ lórí ẹ̀ afẹ́ akọ̀ lójijì náà ni kó padà pa ẹnìkọ̀ọ̀kan wa àmẹ́rí ọwọ́ ni ó gbà padà gbà wá lórí òjijì tó ju gbogbo òjijì lọ ní ó yẹ Ọlọ́run ọba àmọ́ Ọlọ́run kó ṣe sùúrù fún ẹnìkọ̀ọ̀kan wa gbogbo wa bá ti ń lọ tá ń bọ̀ nínú ayé ẹ jẹ́ á máa wáàyè láti máa tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ wa síwájú Ọlọ́run ní ẹ̀ṣẹ̀ àmọ́mọ̀dá èyí tá a fàyìmọ̀ fi dá èyí tá ń ṣe sí èèyàn lọ́rùn èyí tí wọ́n ń ṣe sí wa lọ́rùn ká máa wáyé àti máa tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà nítorí ikú tó fẹ́ pa wá ìjọ òní ó wà aago òní ó wà àsìkò òní ó wà ẹnìkan ò nímọ̀ nípa ẹ̀ ọdún kọ́ ni ikú lọ́dọ̀ Ọlọ́run lọ́dọ̀ àwọn èèyàn òun la mọ ikú lọ́dún àmọ́ ikú ó gbọ́dọ̀ lọ́dún báyìí ó gbọ́dọ̀ ṣe báyìí kó wáyé bí èèyàn bá ti wáyé tó mímí kan ṣo báyìí ipe ìyá ọlọ́mọ ìyá alábíàmọ́ ọmọ sọ̀kalẹ̀ lábẹ́ ìyá rẹ̀ lẹ́nì ó sì wá mímí kan oṣo tí ó lè mímí ìmọ̀ ó ti tó fi gbọ̀nà ọ̀dọ̀ Ọlọ́run ọba padà lọ ikú tọ́sí ó tọ́sí náà nù ikú tọ́sí ó tọ́sí náà nù àdánwò ti wá dé báwo láti wá ṣe sùúrù èèyàn kù sọ́wọ́ gbogbo àwọn mùsùlùmí bí kò òjijì bá wá ń wọlé tó àwọn èèyàn bẹ́ẹ̀ nínú àkíyèsí àwọn onímímọ̀ wọ́n fọwọ́ lára àwọn nǹkan kan tí bá sábà ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn níwọ̀nba nǹkan ẹyọ̀kan sí méjì mẹ́ta tá a fẹ́ kà yìí tí bá ń ṣẹlẹ̀ ká máa kíyèsí wọ́n fi fọwọ́ lára ni ó lè wá ṣẹlẹ̀ sí èèyàn kó bá bẹ́ẹ̀ lọ irúfẹ́ nǹkan tá a sì fẹ́ kà yìí ó lè má ṣẹlẹ̀ sí èèyàn rárá àti rárá èèyàn kọ́ ló ní bọ́lọ́run bá fẹ́ mú kó lọ́wọ́ kan yóò kó àbẹ́rẹ́ èèyàn kọ́ ló ní tó bá fẹ́ kó má kó àwọn tí wọ́n ń fa ikú òjijì wọ̀nyí nínú ẹni amradul qalb àwọn àrùn tí máa ṣẹlẹ̀ sí ọkàn wàṣàrọ̀yìn àti àwọn iṣan ara tó yẹ ká ní pé nínú ẹni ẹ̀jẹ̀ máa ń gbà tí méjèèjì yẹn bá ti ní ìdààmú tí ò yẹ kí wọ́n máa rí àfà kò sí tàbí ṣùgbọ́n ẹlòmí ò ti kọ́kọ́ kú sáyé náà kó tó di bí pé ikú tó fẹ́ mú kó láyé ó padà wá mú Ọlọ́run má fi ṣàdánwò fún wa. Àmín. àwọn àrùn ọkàn yìí ìmọ̀ ṣokùnfà ipé adamu intizam darabatil qalb ìmọ̀ ṣokùnfà kí ọkàn ta fi mí tó yí pé òun ló gbé ara dúró ta fi mọ̀ yí pé èèyàn jẹ́ èèyàn lágo tí a rí ó dàbí bí mo ti ń sọ̀rọ̀ yìí ìhun tí ń jẹ́ ìmọ̀ jẹ́ èèyàn lágo tí mo wà yìí tí mo fi ń sọ ọ̀rọ̀ tí mo ń ṣe mùfúmọ̀ yìí òun ni ọkàn tí ń bẹ̀m̀bẹ̀ tí sì ń ṣiṣẹ́ ní bó ti tọ́ àti bó ti yẹ àwọn ìṣẹ̀lẹ̀ kan bá wá ṣẹlẹ̀ sí ọkàn yẹn yóò ṣokùnfà àwọn nǹkan kan síra wọn tó ṣe ká ní pé bí mo ti ń sọ̀rọ̀ tí mo mi apá sọ́tún àti lósì yìí mi ní lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́dà fàyèmọ̀ kí má lè jókòó bí mo ti jókòó yìí kọ́lọ́n kó ṣọ́ wa níbi àrùn Àmín. kó ṣọ́ wa níbi àwọn àmòdì. Àmín. àwọn ìṣẹ̀lẹ̀ yìí ìmọ̀ wá nígbà míì tó ṣe ká ní pé bó bá ti yẹ kí ọkàn ó fa ẹ̀jẹ̀ kó sì lè tú bọ́kàn bá ti ń fa ẹ̀jẹ̀ ó sì yẹ kó mọ tú padà ọkàn bá wá fa ẹ̀jẹ̀ ní fífà àfàjù wàhálà ní fún ọkàn bó bá tó wá tú ẹ̀jẹ̀ ní bí ó ti tú wàhálà tó ní fún àbí kò wá rí ẹ̀jẹ̀ fà ní bó ti yẹ kó fà wàhálà ní fún ṣé yóò rí fà bó ti tọ́ àti bó ti yẹ ní ó fi tú
nígbà tí ò bá rí fà báwo ló ti fẹ́ tú wàhálà ní fún ọkàn bó bá wá ṣẹlẹ̀ sí ọkàn bẹ́ẹ̀ kò rí ẹ̀jẹ̀ fà bó ti tó àti bó ti yẹ àbótẹ̀ tó wá rí fà ó tó wá pọ̀jù wàhálà ní fún àwọn nǹkan tí máa ń fa àrùn rọpárọsẹ̀ nínú kọ́lọ̀ kó ṣọ́ wa níbẹ̀. amina. nínú àwọn nǹkan tí máa tún fa ikú òjijì òun ni amradul jihaz atanafusi òun ni appareil respiratoire tá a fi ń mí bó ti yẹ kọ́mọ èèyàn ó máa mí tí mímí bá lọ òkè wàhálà ní fẹ́ni tí ń mí bí mímí bá sì tó fà ńlẹ̀ wàhálà ní fẹ́ni tí ń mí fẹ́ni tó ní ẹ̀mí tí fi ń mí wàhálà ti dé ikú ta sì ń sọ nípa ẹnìkan ò fẹ́ kú bí ká máa bẹ láyé kánrin kése ni àtẹni táyé wá dùn fún àtẹni tí ó dùn fún a kò ń bẹ̀ àtẹni tó yẹ pé wọ́n túnwọ̀n sí ní tiẹ̀ òun náà kó o àwọn nǹkan tí fa ikú òjijì nínú ẹ̀ òun ni mímí ètò mímí tọ́lọ́hun ti tò kalẹ̀ yìí pé lérí ọwọ́ báyìí ni ká máa mí ó wáyé kọ́mọ èèyàn ó máa mọ̀ nínú lọ́dọ̀ ara tiẹ̀ náà yìí pé àwọn nǹkan báyìí tóun bá ṣe é ìmọ̀ ṣokùnfà kí mímí tòun ó máa lọ òkè mímí bá ti ń lọ òkè wàhálà ní fẹ́yàn mímí bá tún wá fà ńlẹ̀ wàhálà ní fẹ́yàn òun lẹ́lòmíì kò sì ka ìdọ̀tí kún kankan báyìí ẹlòmíì yọ̀bùn àṣejù wọ̀ mùsùlùmí ọlọ́run ò sì dá wa lẹ́ni tí ó máa ìṣẹ̀mí ọ̀bùn kó wọ́n máa rí mùsùlùmí kó máa wà presentable níbi gbogbo nǹkan ni pé ó ṣe é fi hàn ó ṣe é fi yangàn lóhun nìkan àbí nígbà tó bá wà láàrin àwọn èèyàn kí mùsùlùmí gbọ́dọ̀ ní afíjú yàtọ̀ sẹ́ni tó yẹ pé àdámọ̀ tiẹ̀ ní kọ́láfíjú nínú ìwà tọ́lọ́hun fi kẹ́ ní kọ́láfíjú gbogbo mùsùlùmí gbọ́dọ̀ láfíjú fẹ́rí ara ẹ̀ gangan fún rẹ̀ bí bá ń ṣàyàn ó gbọ́dọ̀ ṣètọ́jú ara yóò bọ́ síkà yóò bu omi sára yóò fọ gbogbo ìdọ̀tí kò lára ara tiẹ̀ náà wálẹ̀ kò ní máa jẹun ní la ilaha illallah yóò máa mí ní mímí tó dáa yóò máa gba atẹ́gùn tó dáa sára abẹ́ẹ̀rí ètò mímí tọ́lọ́hun ti tètò yẹn ìdààmú ò gbọ́dọ̀ dé bá ọmọ èèyàn ò sì gbọ́dọ̀ kó dààmú bá ètò báwo ni ó ti máa mí bí ìdààmú bá ti bá mímí lórí ètò tọ́lọ́hun ti gbé kalẹ̀ fún ìṣẹ̀mí wa wàhálà ti dé fọ́mọ èèyàn ó fẹ́ kú mà pé kú ti dé nínú ẹ̀ àwọn nǹkan tí ń fa ikú òjijì wọ́n ní amradul jihazil asabi iṣan tí ń bẹ nínú àgọ́ ara ihun tí ń jẹ́ kí ara ó máa gbé lẹ́yìn ẹ̀mí tí ń bẹ ń bẹ iṣan ni a fẹ́ jẹun iṣan ni bí iṣan ọwọ́ ò bá gbé a lè fọwọ́ bu oúnjẹ débi ká gbé sẹ́nu bí iṣan ọwọ́ bá dẹ̀ tí ò sí agbára ògo ọlọ́run ọba ń bẹ mọ́ àbẹ́ẹ̀rí àwọn nǹkan kan ni ó sì pa ògo ọlọ́run ọba rẹ láfi máa mọ̀ pé ọlọ́run níjọ́ ọlọ́run ó dá lórí lílọ bíbọ̀ wa ó sì dá lórí àwọn ìjẹkújẹ tá a bá ń jẹ àtàwọn nǹkan míì tá a máa ṣe tó yẹ pé yóò máa pa iṣan ara àbẹ́ẹ̀rí bí iṣan ara bá wá kú òun lọ́lọ́run ní ká ṣàlù àlá ká kírun báwo láti gbé àgé tá bu omi tá fi wá ṣe àlùàlá oríkèéríkèé àlùàlá kọ̀ọ̀kan àbẹ́ẹ̀rí tá fi wá ṣe àlùàlá bí iṣan ara ò bá gbé a lè ṣe ìzán ètò tọ́lọ́run ti tò kalẹ̀ lórí bí iṣan ara bí yóò ti máa gbé níbi kí ẹ̀jẹ̀ ó sì máa gbabẹ̀ fi lọ nírọ̀rùn kó sì máa bágbẹ̀ padà nírọ̀rùn bí ìdààmú bá ti bá ọmọ ìyá mi mọ̀ pé kú òjijì ti dé nínú títú fàúntàwí aljihazul hadomi òun ni jíjẹ gbogbo ohun tá ń jẹ tó ṣe ká ní pé gbogbo ibi tó fẹ́ gbà nínú ìfun ara tá bá jẹun tá jẹ tó ṣe ká ní pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ̀tí ó lọ rò papọ̀ mọ́ oúnjẹ
tí a bá rí bí ìdọ̀tí yẹn ò bá rí bí gbà jáde yóò wá lọ orogún sí àwọn ààyè kan tí ó dá wàhálà lẹ́m̀bẹ̀. ọ̀kan kan ibi tó lọ orogún sí ni yóò máa dààmú ààyè náà ìdí torí pé àgọ́ ara wa yìí Ọlọ́run ò fẹ́ kí ìdọ̀tí ó máa orogún síbẹ̀. ó wà nù sábàbí tí a fi máa ṣègbọ̀nsẹ̀ nígbà tá a bá ti ń jẹ, tá a máa tọ̀ nígbà tá a bá ti ń mu. bó bá wá ń jẹ nǹkan kan tó o mọ rí fìdánsì ṣe lọ́wọ́ ẹ̀rọ ọ̀run ya mọ̀ yí pé o ti ń fa ikú òjijì fúnra rẹ̀. ìdán tá a bá ń jẹ nǹkan kan bí nǹkan yẹn ó ti mọ lọ lára, àwọn nǹkan múmu wà, omi lásán ó ti tó. tó bá mu omi bí yàn bá ń rí omi mu bí ó ti ṣe bí ẹ̀kọ́ ti pọ̀ láyé lẹ́ni tá ń gbọ́, bó bá ń rí omi mu bó ti mọ rí omi mu. wọ́n ní tá bá fẹ́ jẹun kákọ́ mu omi ó kéré jù bí 30 ìṣẹ́jú àbógún ìṣẹ́jú ká tó jẹun, nítorí nǹkan kọ́ bóyá tó bá jẹun kí oúnjẹ lè rí bí gbà kó lè lọlẹ̀. bó bá sì jẹun bó bá sì mu omi náà bẹ́ẹ̀ tó tẹ̀lé bẹ́ẹ̀ tó á mu omi bẹ́ẹ̀ bí yàn bá jẹ́ ẹni tó lákìyèsí yóò padà rí pé lẹ́yìn oúnjẹ tóun ò bá tẹ̀ mú nǹkan kan yóò rí pé yóò gùnfẹ̀, bàbá sì ti gùnfẹ̀ ńkọ́ oúnjẹ ti lọlẹ̀ nìyẹn. kò ní sí pé mo jẹ nǹkan kan wá gà mí láyà, kò sí pé mo jẹ nǹkan kan wá ṣe gbà kan tó ní lè rí mú mi tí gbogbo ara wà wúwo, ara bá ti wúwo wàhálà dé, ìwọ gan ò ní lè rìn dáadáa, bó wà lẹ́nu iṣẹ́ ò ní lè ṣiṣẹ́, ò ní gbádùn iṣẹ́ tó ń ṣe, iṣẹ́ tó sì fẹ́ gba owó lórí ẹ̀, wàhálà ti dé. gbogbo àwọn nǹkan yìí a gbọ́dọ̀ ṣọ́ fáǹfààní eré ara wa ni. bí bá wá ń ṣẹlẹ̀ sọ́mọ èèyàn bẹ́ẹ̀ ikú òjijì ó máa dé. Ọlọ́run máa jẹ́ kú ká tó kú. Amina. ọ̀pọ̀lọpọ̀ nira lèyìn máa ń fà, Ọlọ́run kó ṣọ́ wa níbẹ̀. Amin. àbẹ́ẹ̀rí nínú àwọn nǹkan tí ń fa kinní yìí tí ń fa ikú òjijì òun ni kíni, òun náwọn ìmúkùmù táwọn èèyàn mu. ó ti bẹ̀rẹ̀ láti bí pé ká máa mu sìgá. àbẹ́ẹ̀rí ó ti bẹ̀rẹ̀ láti bẹ̀ ká máa mu sìgá àtàwọn tí jẹja, òun ni igbó, a máa fa gbó. gbogbo àwọn nǹkan yẹn ń ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ nínú àgọ́ ara. àbẹ́ẹ̀rí gbogbo ẹlòmíín bẹ gbogbo àwọn nǹkan tí ó máa fa àrùn sí lára, irú àwọn bẹ́ẹ̀ àníkẹ́ má jẹ bẹ́ẹ̀, àmọ́ gbogbo nǹkan kó jẹ́ wọ̀ntúnwọ̀nsì. ẹlòmíín bẹ kò bá lára mu, yóò kàn máa fa ọ̀rá sí la, ọ̀rá bá sì pọ̀ jù lára èèyàn bí ó ti pọ̀ àrùn tún ni. ebi máa ṣẹlẹ̀ lára àwọn ẹran iléyá tá a máa ń rí ni, ẹran míì yóò jẹ ẹran ọlọ́ra tó ṣe ká ní pé owó ribiribi ni wọ́n fi ra, àmọ́ kò ní dárayá, kò ní ṣe, yóò kó ẹni tó ra gan yóò kó sí dààmú, yóò kó sí sùsì. wọ́n ò gbé kí ni à ń ṣe ẹran yìí sì ní í ṣe gbá ó sì ní í chàó. nǹkan kankan wa fi anfusikum afala tubsirun, gbogbo nǹkan Ọlọ́run kọ́ alẹ́ kọ́ látara ẹ̀. àbẹ́ẹ̀rí gbogbo àwọn ìmúkímu tá a máa mu, ẹ̀rí àwọn mùsùlùmí mi níbi nǹkan ṣíṣe wọ́n máa da ọtí sórí nǹkan mímu mi, wọ́n máa da ọtí sórí fanta, gbogbo nǹkan yẹn à ń ba àgọ́ ara à ń bàjẹ́. ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀kọ́ nínú mímọ̀ tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ ń gbé jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àbí náwọn ọjọ́ títí wá lọ sẹ́yìn, àwọn ohun tó bá ti jẹ́ boisson gazéfiée a gbọ́ wípé nǹkan kan ni tí ń pa iṣan ara. nígbà tá a bá ti mú bẹ́ẹ̀ tí iṣan ara sì ń kú tí sì ń kú ẹ dákun báwo láti ní agbára àti lè ṣe gbogbo ohun tó bá yẹ ká máa ṣe. àwa láti máa ṣàdúrà pé ọlọ́mọdé ẹni ẹlẹ́nu ó gbà ṣe wá ṣe. àdúrà yẹn ìmọ̀ yí ọ̀pọ̀ ẹlòmíì síbi pé bóyá tí rere ọmọ bá délẹ̀ ọjọ́ bóyá wọ́n fẹ́ sinmi lọlé ọkọ ká dúró bàbá ọkọ ìyàwó àbí ìyá ìyàwó ẹni ẹlẹ́nu kó má gbà ṣe wọ́n ṣe ká má wà nínú ilé ká àárẹ̀ dè wọ́n mọ́lẹ̀ wọ́n á sọ wípé ìyá Zainabu òun ló fẹ́ jẹ́ ìyá ìyàwó àbí bàbá Kamaru òun ló fẹ́ jẹ́ kinu ló fẹ́ jẹ́ bàbá ọkọ ìyàwó. ibẹ̀ yẹn nìkan kọ́ ẹ̀yin ń sàn táyé nìyẹn, èyí tó jẹ́ tẹ̀sìn tọ́lọ́run fi rán wa ńkọ́, tó jẹ́ tẹ̀sìn tọ́lọ́run fi rán wa, ẹ̀yin ìwọ̀n ẹnìkan ò sì lè gbàṣẹ ẹnìkan ṣe ń bẹ̀, fúnra rẹ ló ṣe. bó bá pa àlàáfíà ara rẹ tó rí àlàáfíà fi sin lọ́hùn ó kọ̀nà tó gbére ẹgbà níwájú Ọlọ́run. jẹ́ gbogbo àwọn nǹkan tí ò dá wọn yìí tó ìka ní pé ó ti di ohun tó di àṣà ó ti bá wa rẹ́, àwa náà ti bá rẹ́ nínú ayé, ń fa ikú òjijì. ká lọ ṣọ́ra ń bẹ̀, ẹ̀rí ká lọ ṣọ́ra ń bẹ̀. nínú tó tún máa ṣokùnfà ikú òjijì òun ni kíni,
òun ni kí ọmọ èèyàn gan kó tún lọ jìnà sí Ọlọ́run, kó má ní ìwúlò kankan fún Ọlọ́run ọba lórílẹ̀, òun náà a máa ṣe gíní, a máa ṣokùnfà ikú òjijì. bí bá wá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀, àwọn àfọ́ onímọ̀ wọ́n jó yé wa pé wa hazihi min alamati su'il khatima, àmì ló jẹ́ táfi mọ̀ wípé àtúbọ̀tán àwọn eléyìí kò dáa. Ọlọ́run má fi wá sínú wọn. Àmín. bí wọ́n bá fẹ́ látúbọ̀tán rẹ̀ kó jìnà sí gbogbo ohun tọ́lọ́run bá ṣe léèwọ̀. àwa fẹ́ látúbọ̀tán rẹ̀ ká jìnà sí ohun tí gíní Ọlọ́run bá ṣe léèwọ̀. bàbá ti fẹ́ tán bí ò ti yẹ, gbogbo ohun tí Ọlọ́run bá ṣe léèwọ̀ ká jìnà sí, ká wá mú, ká gbá gbogbo ohun tọ́lọ́run bá ṣe lẹ́tọ̀, ká gbá mú, ká lè rí ọ̀nà, ká lè rí lọ. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, kí wá ṣe wípé gbogbo ohun tá kà síwájú yìí ó lè ṣẹlẹ̀ séèyàn, ó lè má ṣẹlẹ̀ séèyàn, kó ṣe ká ní pé ikú òjijì yóò bọ́ ọmọ èèyàn. ọ̀kan ṣẹlẹ̀ nígbà tí Ànábì wà ní sallallahu alayhi wa sallam, lọ́jọ́ àràfá, tí Ànábì wà ní àràfá, ìkánú àwọn sọ̀hábà ó wà lẹ́gbẹ̀ẹ́ Ànábì sallallahu alayhi wa sallam lérí nǹkan ogun ẹ̀, lójijì ló wó ṣubú lórí nǹkan ogun náà, tó sì ṣubú báyìí ó fọrùn sọlẹ̀ ni. Allah. lọ́rùn bá kán lẹ́ẹ̀kan náà, ẹ̀rù sì tọ́ bẹ́ẹ̀ lọ. Allah. gbà tó tọ́ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀, Ànábì wá pa aláṣẹ sallallahu alayhi wa sallam. Ànábì sọ wípé igsiluhu bima'in wa sidr, Ànábì ní ẹ wẹ̀ pẹ̀lú omi náà ẹ sì fi sidr sínú ẹ̀. ewé vet kékeré kan báyìí ni ó wà lágbègbè tiwa náà bí. Ànábì ní kí wọ́n fi sínú omi tí wọ́n fi wẹ̀, nítorí pé iṣẹ́ tó fẹ́ ṣe mẹ́ ní pé a máa fọ ìdọ̀tí kò lára. ewé sidr, ewé dáadáa ní púpọ̀. Ànábì ní kí wọ́n fi sínú omi tí wọ́n fi wẹ̀, tí wọ́n bá fi sínú omi náà tí wọ́n bá fi wẹ̀ bùṣe, wa kafinuhu fi thawbayhi, kí wọ́n má ṣòpò lọ́wọ́ aṣọ tí wọ́n fẹ́ fi ṣòpò fún mọ́, aṣọ òkú kan wọ́n ṣòpò lọ́ra aṣọ òkú kan mọ́. inú ìhìrọ́mù tó ti wà yẹn, èyí tó ró àti ìpele rẹ̀ méjèèjì yẹn, Ànábì ní òun ni kí wọ́n fi ṣètò sísin rẹ̀. wala tahnatuhu, wala tuhannituhu ní pé kí ni, kí wọ́n má fún ní pàfún nǹkan mọ́. Allah. àwọn nǹkan olóòrùn tá fi ń ṣe òpó fókù, Ànábì ní kí wọ́n má lò kankan mẹ́, nítorí pé wọ́n ti lo sídìrì ṣáájú. wala tukhammiru ra'sahu, wala tukhammiru ra'sa, tí wọ́n bá sì wé kí wọ́n ṣí orí ẹ̀ kalẹ̀. Allah. àdójúkọ ẹ̀ báyìí kí wọ́n ṣí kalẹ̀. la tukhammiru ra'sa, àdójúkọ ẹ̀ kó wà ní ṣíṣí, kí wọ́n má fi aṣọ fi bò ó lójú. fa innahu yub'asu yawmal qiyamati mulabbiyan, fa innahu yub'asu yawmal qiyamati mulabbiyan. Ànábì ní bó bá dijọ́ gbé ní alkiyama, lérí wọn títí tán débà, lórí ẹ̀ ni wọ́n gbé dìde. ó wà lókè àràfà ń ṣiṣẹ́ hajj ní kúdé, wọ́n sì gbé dìde lẹ́ni tí ó máa ṣe labbaik Allahumma labbaik, labbaik la sharika laka labbaik, innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak. lórí bẹ́ẹ̀ ni wọ́n gbé dìde lọ́jọ́ gbé ní alkiyama. fa hadha rajulu, ẹni tó tán síbi pé yín sin lọ́hun lélẹ́yìí, ìwọ náà tó ká ní pé o ò fẹ́ kíkú ó tán bẹ́ẹ̀, o ò fẹ́ kíkú ó dé bẹ́ẹ̀, níbi kíni, níbi àyídá tó sì fọtílẹ̀ tó mutí, ya mọ̀ wípé bí bó bá yẹ pé ọtí ló lọ mú kẹ́yìn ní títán fi dé, wọ́n gbé ẹ̀ dìde lẹ́ni tí ń gbé ìgò sẹ́nu. Allah. wọ́n gbé ẹ̀ dìde lẹ́ni tí ń mu ìmúkímu, bẹ́ẹ̀ náà ni wọ́n gbóǹtọ̀hún náà dìde lẹ́ni tí ń jẹ gbogbo ẹran. wọ́n á gbé kó wá dìde lórí ohun tí títàn débà. Allah. Ọlọ́run jẹ́ kí kó káṣẹ́ rí máa lọ. Àmín. Ọlọ́run jẹ́ kan ṣe Ọlọ́run. Àmín. Jàmáà nídìí eléyìí ọ̀dọ̀ wa ẹnu kọ̀ọ̀kan wa, ewu tí wọ́n ń bẹ níbi ká máa kúkú òjijì, ewu tí ń bẹ ńbẹ̀, ewu náà ní agbára ó pọ̀. òun nìbínú Ọlọ́run tá a fẹ́ lọ bá pàdé. ìdí torí tẹ́ ẹ̀ bá gbàgbé, Ànábì sallallahu alayhi wa sallam nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ tá a fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀, Ànábì ní mautul fujiha akhazatu asafin, ìbínú Ọlọ́run ni. gbogbo ẹni tí ìbínú Ọlọ́run bá sì wá lọ mú kó lórí ilẹ̀ ńkọ́, n tó fẹ́ máa kó ní lọ ni. Allah. àwọn ìyà kan wà Ọlọ́run fẹ́ fi jẹyàn, ó ròyìn ẹ̀ sínú al-Qur'an, bẹ́ẹ̀ náà àwọn ìyà kan wà Ọlọ́run kan sọ ni. báwo ni ìyà náà ti rí, Ọlọ́run nìkan ló mọ̀. Allah. ìyà tí wọ́n fẹ́ fi jẹyàn tá a mọ̀ kankan nípa ẹ̀,
bá ní kán gbé ìgbáwọ́ àti bílálà jáde a mọ̀ wípé bàbá ti gbà gbáwọ́ mẹ́fà wọ́n kàn fún yàn bílálà méjì ó mọ̀ síbẹ̀ kò síbẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ìyà yẹn wá ju tìgbáwọ́ àti bílálà lọ omi ń bẹ Ọlọ́run níbi tán bá dé báyàn lórí bẹ́ẹ̀ àfi kó wọná iná táà rírí táà mọ̀ bó ti fẹ́ jò táà mọ̀ báwo ni agbára ìgbóná inú náà rí ó tó níbẹ̀rù ó sì tó ní sàfún Ọlọ́run yóò ṣe amọ̀nà wa àmín abẹ́ẹ̀rí ó wá léwu ìdí torí pé kí ni ọmọ èèyàn ò tí ì ṣe tán àti pé òun fẹ́ mọ kú báà náà bá ti ń lo ìṣẹ̀mí lọ yìí àwọn àgbàlagbà àmì ara àmọ́ sọ wọ́n púpọ̀ wọ́n á rí pé ibi tí mo bá dé yìí kí ni yóò yẹ kí n dá padà sí ọwọ́ báyìí wọ́n wá dá padà ó bá jẹ́ni tọ́lọ́hun ń bẹ pẹ̀lú ẹ̀ tí gbàdúrà ń bẹ pẹ̀lú ẹ̀ àti dá àwọn nǹkan kan padà sí ọwọ́ lọ́tún ọ̀tún yóò rọ̀ Ọlọ́run bá sì jẹ́ni tó ṣe ká ní pé ó ti hùwà ìdá pẹ̀lú gbogbo ohun tí ń ṣe bọ́lọ́run bá fẹ́ bá wí yóò máa fẹ́ dá nǹkan padà sérí ọ̀tún kò ní rí dá padà yóò máa fẹ́ dá padà kò ní rí dá padà bẹ́ẹ̀ títí ọlọ́jọ́ ó fi dé n tí ò rí dá padà yẹn ó kú bí ó ti rojọ́ ìwájú Ọlọ́run àwọn tó wá fẹ̀yìn ilẹ̀ fún kọ́ ẹni ó bá ṣojú ẹ̀ pé ó fẹ́ rí dá padà bọ́lọ́run bá fẹ́ gbà foríjì ẹ̀ lóhun ní káwọn tí ń bẹ àwọn tó fẹ̀yìn ilẹ̀ fún kọ́ rí nǹkan yẹn túnṣe ẹni tó ti wá rí tiẹ̀ túnṣe látojú ayé ẹ̀ tó fi lọ àlékún àtúnṣe òun ni ó máa wá lọ́wọ́ àwọn tí ó fẹ̀yìn ilẹ̀ fún tí ń já sí pé orípa tó fi ilẹ̀ yẹn kò gbọ́dọ̀ parẹ́ wọ́n gbọ́dọ̀ máa lọ lórí bẹ́ẹ̀ 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 kọ́lọ́wọ́n ọba àlekè ọlá kí ó ṣamọ̀nà wa. àmín ewu wa ń bẹ nínú ewu tí ń bẹ ń bẹ ewu tí ń bẹ ń bẹ òun ni kó ṣe ká ní pé ọmọ èèyàn kò ní ìpèsè kan látàyè fi lọ dọ́dọ̀ Ọlọ́run nítorí mọ̀nà àmìlà salihan gẹ́gẹ́ bá Al-Qur'an ti sọ fún wa gbogbo ẹni bá ṣe dáadáa láyé falinafsihi ó ṣe fẹ́rẹ́ ààrẹ wa man asaa fa'alayha gbogbo ẹni bá sì ṣe kan yòókù òun náà tún ṣe fẹ́rẹ́ ààrẹ ìjà sí pé ẹ̀san dáadáa iṣẹ́ eré tí ń bá ṣe ẹnìkan ò ní bá mi nípìn bẹ̀ níwájú Ọlọ́run bẹ́ẹ̀ náà laburú tí ń bá ṣe ẹnìkan ò ní bá mi nípìn bẹ̀ níwájú Ọlọ́run àfi tí ń bá ṣàbòsí èèyàn lókù lẹ́san àbòsí ó ké lórí dáadáa tí mo ṣe lẹ́san àbòsí ó ti jáde wá lórí àyídá àwọn èèyàn sí mi lérí Ọlọ́run má fà ìdá ara wa Ọlọ́run kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ dáadáa ṣe ló ṣokùnfà lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam ànábì fi wá sáde Ọlọ́run níbi ikú òjijì nípa wípé Allahumma inni a'udhu bika minal hadmi ànábì wá sáde Ọlọ́run wípé Ọlọ́run mo ké pè ẹ́ wọlọba lánàá wọlọba lẹ́ni wọlọba títí ayé gbogbo ohun tí ó máa ṣẹlẹ̀ léyìí táwọn fojú rí àti èyí tá ní fojú rí wọlọba tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lábẹ́ àṣẹ àti lábẹ́ ògo ẹ̀. wa a'udhu bika mo wá sádi ìwọ Ọlọ́run máa tẹ̀lé mi mo wá sádi ìwọ Ọlọ́run mo fi ìwọ Ọlọ́run fi wá ìṣọ́ àti dáàbòbò minal hadmi níbi gíní ẹ̀lẹ́hádìmù níbi pé kíyàn wà ń jòkó báyìí kí lé ó sì wó síyàn lórí Ọlọ́run má jẹ́ àmọ́. àmín. gbogbo àwọn nǹkan tá mọ́ rí inú fíìmù ìtì ìṣẹ̀lẹ̀ inú ayé lẹ́ni tó yí pé pàápàá báyìí tí yàn ó mọ̀ fojú rí fètètè báyìí ilé ó kàn wó lójijì séèyàn lérí òun lànà bí ń sáde Ọlọ́run nípa ẹ̀ Ọlọ́run kó ṣọ́ wa níbẹ̀ ìbínú Ọlọ́run ní fa gbogbo ẹ̀ ilé tán mọ sí dúró tó ti wà ní dúró ògo Ọlọ́run àtàṣẹ Ọlọ́run ló fi dúró n tó bá fẹ́ mú ilé yẹ̀ débi kó wá wó ìbínú Ọlọ́run dé ni kò síbi tá a yẹ̀ sí àfi ká pé Ọlọ́run ọba náà pé kó tún ṣe sùúrù fún wa. wa a'udhu bika minat taradi mo á fi wọ Ọlọ́run fi wá ìṣọ́ àti dáàbòbò níbi àtàrọ́dí kíyàn jábọ́ látòkè délẹ̀ wálẹ̀ ẹni tó jábọ́ látòkè wálẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ní mọ́ ṣẹlẹ̀ ni yóò mọ̀ gbójú fèrèsé yóò sì wà lérí ètáàjì òkè àkọ́kọ́ òkè kejì fi lọ bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ tó yẹ pé yóò gbójú lẹ̀kùn jáde ló gbérí balùkọ́ jáde yóò máa wá bọ̀ ní òfurufú tí ó fàyà jálẹ̀ àbí yóò fapá sọlẹ̀ ó bá sì fi fapá sọlẹ̀ báyìí apá dá ni. bákan bá ti dá kò lálàáfíà mọ́ bó bá ti ferí sọlẹ̀ alìkíyàmà ya wọ́n fi sọ wípé ọ̀nà tí ikú òjijì fẹ́ gbà wọlé wá bá kówọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní òun lànàbí ń sáde Ọlọ́run níbi pé ọ̀nà tágbà fi bọ́ níbi ikú òjijì nìyẹn o. wa a'udhu bika minal garaki. wa a'udhu bika minal garak
anábì wá sáde ọlọ́run níbi wípé kíni nínú kó òjijì ní kíyàn lọ tẹ̀rì sómi. Allah wal haraki. ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tá ń gbà kìí ṣe rí omi ṣùgbọ́n ọ̀kọ̀ọ̀kan wà tó ṣe gá ní pé ìrìn ó gbé wa gbẹ̀rí omi. Allah. ìrìn ó gbé wa gbẹ̀rí omi ó sì lè ṣẹlẹ̀ kó ṣe gá ní pé ọlọ́run lè fomi òjò fi dán wa wò òjò ó máa wá rọ̀ omi ò ní rí bí gbà gbogbo omi ó bá yalé gbogbo ilé ó bá kún fómi ó bá tó bá ti dà bẹ́ẹ̀ èèyàn yìí rí rẹ̀ mọ́ lákàáyí mọ́ sọnù kọ́lọ́run ọba kó ṣọ́ wa níbẹ̀. Àmín. bá a bá fẹ́ bínú ọlọ́run ẹ jẹ́ á padà síbi gbogbo nǹkan tí ó mú wa rí ìyọ́nú ọlọ́run táwọn àjálù òbú bó bá tẹ̀ ṣẹlẹ̀ tí mùsùlùmí òdodo yóò fi mọ́ mú orí bọ́ níbi gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ ẹbú tá à nágbára kankan à ní ọgbọ́n kankan à ní ètè kankan tá a lè fi mọ́ orí bọ́ nípẹ̀. ẹ jẹ́ á padà sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ azikari míì tí ànábi ṣe kalẹ̀. ànábi tó wá sáde ọlọ́run níbi pé ìyà aná a lè wá nu lékílémú náà tá à ní mọ kí ló fa náà ọlọ́run kó ṣọ́ wa níbẹ̀. ìbínú ọlọ́run ní fa gbogbo eléyìí gbogbo ohun táwa ṣe tí a fi mọ rí bínú ọlọ́run ẹ jẹ́ á jìnà sí gbogbo ohun tá a mọ̀ ṣe tá a fi mọ rí ìyọ́nú ọlọ́run òun ni kẹ́ jẹ́ kí á dì mú ọlọ́run kó fààyè bẹ́ẹ̀ fi gbà wá ọlọ́run kó sì tì wá lẹ́yìn kó mú àràn ṣe bẹ́ẹ̀ kó mú bá wa ọlọ́run àjẹ́ kan ṣe ọlọ́run àwa láàmà wá ẹ̀yin láàmà wá bá ọlọ́run ní ṣe yìí ní àsọmọ àti gbogbo àwọn títún bọ̀ lẹ́yìn nínú àwọn àfá àtàwọn imam subhanakallahumma bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la ilaha illa Allah, Allahu akbar, Allahu akbar, walillahil hamd, Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la ilaha illa Allah, Allahu akbar, Allahu akbar, walillah